fẹ́ bá wa sọ̀rọ̀ lórí ìṣòro àìní ibùgbé àtòkèwá. Ìṣòro àìní ibùgbé àtòkèwá. Kí ẹ má gbàgbé pé àwọn ọ̀rọ̀ tí Olúwa mú wá fún wa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó dúró lórí àwọn ìṣòro tó ń dojúkọ àwọn ọmọ ènìyàn. A ní àwọn ìṣòro kan wà tó jẹ́ pé ó kárí ayé. Ìṣòro àìní Ọlọ́run, ìṣòro ẹ̀sìn, ìṣòro ìjọba, ìṣòro ẹ̀ṣẹ̀, mẹ́rẹ̀ẹ̀rin yìí ló kárí ayé. Àwa ti wá bẹ̀rẹ̀ àwọn ìṣòro tó jẹ́ pé ó ń dojúkọ àwọn ọmọ èèyàn ṣùgbọ́n kò kárí. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn wọ́n kárí ayé. Ṣùgbọ́n nínú mẹ́rẹ̀ẹ̀rin tá a sọ yẹn gan, àwọn kan ti yan yọ. Àwọn tí wọ́n yan yọ nínú ìṣòro àìlọ́lọ́run ni àwọn tí wọ́n gba Jésù Kristi ní ọmọ bíbí Ọlọ́run kan ṣoṣo, tí wọ́n gbà á ní olùgbàlà àti ọba. Torí tí a kọ wípé iye àwọn tí ó gbà á la fi agbára fún láti dọmọ Ọlọ́run. Ẹ bá ti dọmọ Ọlọ́run, ó ti ní Ọlọ́run ní bàbá. Tí n bá sọ pé ìṣòro àìlọ́lọ́run, ìtumọ̀ ni pé kì í ṣe gbogbo èèyàn, ìwọ̀nba làwọn èèyàn tí wọ́n ní Ọlọ́run ní bàbá. Ìṣòro tó dojúkọ gbogbo ayé ni. Tá a bá ń sọ ìṣòro ẹ̀sìn, kò sẹ́ni tó wà láyé tí ò lẹ́sìn. Àwọn ẹ̀sìn yẹn wọ́n ní ẹrù wíwo tí wọ́n dì lórí ọmọ èèyàn. Tá a bá ń sọ nípa ìṣòro ìjọba náà, ó kárí ayé. Kò síbi tí wọ́n ti kéde alẹ́. Gbogbo àwọn tí ń ṣàkóso ni ó ní ìṣòro tí àwọn ọmọ èèyàn tá à ń dojúkọ lábẹ́ ìṣàkóso wọn. Gbogbo èèyàn ló ní ìṣòro ẹ̀ṣẹ̀. Ìṣòro tí wọ́n wá máa tẹnumọ́ ní ṣísẹ̀ntẹ̀lé láti fọ́nrán eléyìí lọ. Àwọn ìṣòro tó jẹ́ pé ọ̀tọ̀ lórìn ni wọ́n fún kó wa. Tí mo fẹ́ sọ lénìí ni ìṣòro àìní ibùgbé àtòkèwá. Tẹ̀lé mi ká lọ sínú ìwé Genesis orí 2. Jẹ́ ká wo ẹsẹ̀ 8 sí ẹsẹ̀ 15. Olúwa Ọlọ́run sì gbin ọgbà kan ní ìhà ìlà oòrùn ní Édẹ́nì. Níbẹ̀ ni ó sì fi ọkùnrin náà tí ó ti mọ̀ sí. Láti inú ilẹ̀ ni Olúwa Ọlọ́run mú onírúurú igi hù jáde wá, tí ó dára ní wíwò, tí ó sì dára fún oúnjẹ. Igi ìyè pẹ̀lú ó wà láàrin ọgbà náà, àti igi ìmọ̀ rere àti búburú. Odò kan sì ti Édẹ́nì sàn wá láti rin ọgbà náà. Láti bẹ̀ ni ó gbé ya, ó sì di ipa orí mẹ́rin. Orúkọ ìkíní ni Písónì. Òun lè tí ó yí gbogbo ilẹ̀ Áfílíà ká, níbi tí wúrà wà. Wúrà ilẹ̀ náà sì dára. Níbẹ̀ ni Bẹ́dílímù, òjìá wà àti òkúta óníkì. Orúkọ odò kejì sì ni Gíónì. Òun náà ni èyí tí ó yí gbogbo ilẹ̀ Kúṣì ká. Àti orúkọ odò kẹta ni Ídékélì. Òun ni èyí tí ń sàn lọ sí ìhà ìlà oòrùn Asiria. Àti odò kẹrin ní Éfúrétè. Ẹsẹ̀ tí wọ́n ti dánu dúró. Olúwa Ọlọ́run, ẹsẹ̀ 15. Olúwa Ọlọ́run sì mú ọkùnrin náà, ó sì fi sínú ọgbà Édẹ́nì láti máa ró àti láti máa ṣọ́. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ nínú àyà wa. Ọ̀rọ̀ ìṣòro àìní ibùgbé àtòkèwá yìí, ẹ má gbàgbé mo sọ pé kì í ṣe gbogbo èèyàn ló dojúkọ. Àwọn kan wà tó jẹ́ pé ibi tí Ọlọ́run fẹ́ kí wọ́n wà ni wọ́n wà, tí wọ́n ti ń ṣayé táyé sì rọ̀ wọ́n lọ́rùn. Wọ́n wo ọ̀rọ̀ yìí ní abẹ́ ìpín mẹ́ta. Mi ò mọ̀ bóyá fọ́nrán eléyìí ó fààyè gbà. Tí ó bá fààyè gbà, wọ́n tẹ̀síwájú ní fọ́nrán mi. Ẹ jẹ́ n ṣàlàyé kí ni ìtumọ̀ ibùgbé àtòkèwá. Ìkejì,
kí ni ìdí tá a fi nílò ká ṣàwárí ibùgbé àtòkèwá? Ìkẹta, bó mo ti ṣe lè ṣe àwárí ibùgbé àtòkèwá? Níbi tí a kà yẹ́ rí pé Ọlọ́run dá ènìyàn, ẹni tó dá tó rán wá sáyé ni ló ṣètò ibi tí ó máa gbé. Ibi tí yóò máa gbé yìí ni ohun rere gbogbo tó nílò láti fi sára rindin, gbogbo ohun rere gbogbo tó nílò láti fi mú èrèdí ìwáyé rẹ̀ ṣẹ, ohun rere gbogbo tó nílò tí ò fi ní lálàsí, tí ò fi ní máa ṣe jámọ́jámọ́ káàkiri nínú ọgbà Édẹ́nì yìí ni Ọlọ́run ṣe wọ́n lọ́jọ́ sí. Ṣé ẹ rí ẹ̀yin èèyàn, Ọlọ́run tí ó dá wa rere ni, kò fẹ́ wa fún wàhálà. Ó ti parí gbogbo ohun tá a jẹ́ àti ohun tá a jẹ, ohun tá a mú láyé àti ohun tá a mú. Ó ti parí ẹ̀ ṣáájú ká tó dé. Kì í ṣègbà tá a dé tán. Ọlọ́run ò dàbí àwọn òbí tó bí ọ̀pọ̀lọpọ̀ wa tó yẹ pé ńgbà tá a dáyé tán náà ṣẹ̀ ń sáré kiri. Ẹ bá béèrè lọ bàbá mi, á ní torí ọmọ ló ń fi ń ṣiṣẹ́, torí ọmọ ló fi ń dààmú kiri. Ọlọ́run bàbá títí ṣe bàbá tí máa ṣe jámọ́jámọ́ káàkiri, ó ti parí ẹ̀. Já wá sọ kí ni ìtumọ̀ ibùgbé àtòkèwá? Ṣé ẹ rí ibùgbé àtòkèwá níbi tí Ọlọ́run ti ṣètò pé kí ènìyàn kó gbé, kó sì ti ṣiṣẹ́ tí adániwáyé rán láti ṣe. Kò sí ẹnikẹ́ni wa tọ́lọ́run rán wá sáyé láti wá wòran. Kò sẹ́ni tí Ọlọ́run rán wá sáyé láti wá bùkẹ́ lọ́wọ́ kó máa wá àwọn yòókù bí wọ́n ti ń gbáyé ṣe. Kò wá sẹ́ni tọ́lọ́run rán wá sáyé kó máa pàtẹ́wọ́ fáwọn ẹlòmíràn. Kò sí ẹnikẹ́ni tọ́lọ́run rán wá sáyé láti máa ṣàtakò ọmọnìkejì tàbí láti máa bẹnu àtẹ́ lóhun táwọn ẹlòmíràn ń ṣe. Àìríṣe ló mú kí a máa ṣe ntọ́pọ̀lọpọ̀ wa ń ṣe tá a sì ń fayé wa ṣòfò. Kí ọba ògo kó fòpin sí ìrìn àárẹ̀ lẹ́sẹ̀ kó wa àti ọ̀rọ̀ kọ̀rọ̀ lẹ́nu wa lórúkọ Jésù Kristi. Ìyẹn tá à ń pè ní ibùgbé àtòkèwá níbi tí Ọlọ́run fẹ́ kó o máa gbé. Kì í ṣe ibi gbogbo ló lè gbé láyé, kì í ṣe ibi gbogbo ló ti lè ṣiṣẹ́. Níbi tíṣẹ́ rẹ̀ wà, ibẹ̀ náà ni o gbọ́dọ̀ gbé. Níbi tó o gbọ́dọ̀ gbé yẹn, ibẹ̀ náà ni oríire gbogbo tó fi ṣayé, ibẹ̀ ni ó ti wá bá ọ. Ṣé rí nígbà tí a sọ wípé Ọlọ́run gbé ọgbà ìjàrà ó fi sí Édẹ́nì, kí ni wọ́n ń pè ní Édẹ́nì gan? Édẹ́nì ìtumọ̀ rẹ̀ ní ibùgbé ìtura, ibùgbé ayọ̀, ibùgbé Ọlọ́run. Bẹ́ẹ̀ ni Ìsíkẹ́lì orí 28 ẹsẹ̀ 13 ó pè é ní ìwé Ìsíkẹ́lì orí 28 ẹsẹ̀ 13 ó pè Édẹ́nì ní ọgbà Ọlọ́run, ibi tọ́lọ́run wà, ibi tí Ọlọ́run dúró dè èèyàn sí. Ibi ìtura ni, ibi ìfọ̀kànbalẹ̀ ni, ibi tí èèyàn ti ń gbáyé gbádùn, kì í ṣe bí ìnira. Nínú àwọn ìwé májẹ̀mú láíláí, àwọn ọ̀rọ̀ wòlíì, pàápàá inú ìwé wòlíì Àìsáyà orí 51 ẹsẹ̀ 3 àti Jóẹ́lì orí 2 ẹsẹ̀ 3, àwọn wọ̀nyí wọ́n fi Édẹ́nì wé ibi tí ó rẹwà téèyàn ti máa ń ṣèso. Ibi tó rẹwà téèyàn ti máa ń ṣèso, níbi tí Ọlọ́run fi bùkún sí, ibùgbé tí Ọlọ́run fi bùkún sí. Ntẹ́mi ń pè ní ibùgbé àtòkèwá nìyẹn. Nínú ayé yìí náà, fún èmi àti ìwọ, ibùkan wà tó jẹ́ pé Édẹ́nì ti ẹni, Édẹ́nì tèmi ni. Ó wà ní inú ayé yìí. Níbi tí Ọlọ́run ti fi bùkún sí, níbi tí Ọlọ́run ti ń dúró dè ẹ́, níbi tí Ọlọ́run ti fi iṣẹ́ tí wàá ṣe sí, níbi tí Ọlọ́run fi àwọn rere gbogbo táyé ò fi rọgbọ,
táyé ò fi rọrùn fún ẹ. Tí a bá wá ń sọ nípa ibùgbé àtòkèwá, ó jẹ́ ibùgbé kan láyé, ibì kan láyé tàbí àwọn ibì kan láyé níbi tí Ọlọ́run ti pèsè àwọn iṣẹ́ rere fún ọ láti ṣe, àwọn iṣẹ́ rere tí wàá fi mú àyànmọ́ ṣẹ, níbi tí Ọlọ́run ṣe lọ́jọ́ gbogbo ìpèsè tó o nílò fún ayé, gbogbo ìpèsè tí o nílò fún iṣẹ́ ìránṣẹ́ tàbí fún iṣẹ́ tí wọ́n rán ọ láti wáyé wá ṣe. Ṣé ẹ rí, mo sọ fún yín pé Ọlọ́run rán wa wáyé láti wá wòran, a sì wáyé wá jẹun. Bẹ́ẹ̀ ni, a wáyé wá ṣiṣẹ́ ni. A wáyé wá ṣiṣẹ́ ni. Iṣẹ́ kan wà tí Ọlọ́run rán ọ pé kó wáyé wá ṣe. Ní Édẹ́nì ló wá wà. Édẹ́nì tiẹ̀, kó gbọ́ mi dáadáa, ibì kan ni bí mo ti sọ. Ó tàbí kó jẹ́ fáwọn kan, àwọn ibì kan ni ibi tí Ọlọ́run ṣe àwọn iṣẹ́ rere gbogbo sínú ìwé Éfésù orí 2:10. Ọlọ́run ti yàn wá tẹ́lẹ̀, ó ti pèsè àwọn iṣẹ́ rere kan tá a ṣe sí àwọn ọ̀nà kan nínú ayé yìí. Àwọn kan wọ́n wà nílùú yìí lónìí, wọ́n tún wà nílùú mi lọ́la, wọ́n tún wà nílùú mi lọ́la. Àwọn kan wà ní orílẹ̀-èdè yìí lónìí, wọ́n wà láwọn orílẹ̀-èdè mi, wọ́n lọ àwọn orílẹ̀-èdè mi, wọ́n lọ káàkiri, wọ́n tún padà síbi tí Ọlọ́run ti mú wọn. Ìyẹn tí à ń pè ní ibùgbé àtòkèwá ni, níbi tí iṣẹ́ rẹ wà, níbi tí ohun rere gbogbo tó nílò wà. Ibùgbé àtòkèwá yìí ó fún ẹni tí a ti mọ̀ tẹ́lẹ̀, fún ẹni tí a ti yàn tẹ́lẹ̀, ibi tí Ọlọ́run ti ṣètò àwọn iṣẹ́ tí ó sì tá a bá sọ pé iṣẹ́ rere tí Ọlọ́run fẹ́ ká ṣe kì í ṣe iṣẹ́ tá a máa wá káàkiri. Iṣẹ́ yẹn Ọlọ́run ti ṣe wọ́n lọ́jọ́ káwa ò tó dé. Ìyẹn ni pé kí wọ́n tó bí wá sínú ayé yìí làwọn iṣẹ́ yìí ti ń dúró dè wá. Kódà torí àwọn iṣẹ́ yẹn gan la fi wá látayérayé wá sínú ìgbà. Jẹ́ kí n fi ẹnu ọ̀rọ̀ yìí jóná pé tí a bá ń sọ nípa ibùgbé àtòkèwá, kì í kàn án ṣe pé mò ń gbé àdúgbò kan. Ó kọjá pé mò ń gbé àdúgbò kan. Ó kọjá pé mò ń gbé ìlú kan. Ó kọjá pé mo kọ́lé mi síbì kan. Tí a bá ń sọ ibùgbé àtòkèwá, tó sodo sínú ẹ̀rẹ́ o. Àkọ́kọ́ ni iṣẹ́ tí wàá ṣe, tí Ọlọ́run ti yàn tẹ́lẹ̀ pé wàá ṣe. Ìkejì, ibi ààyè tí wàá ti jọba. Ọlọ́run ọ̀ràn ẹ wáyé wá jẹ̀bà. Má bá wọn dásà pé bá a bá jọba àá jẹ̀bà. Wọ́n rán ẹ wáyé láti wá jọba ni. Ibi tí àwọn ohun rere gbogbo tó lò fún ìgbáyé gbádùn àti ìmúṣẹ ìran Ọlọ́run fún ayé rẹ ni là ń pè ní Édẹ́nì. Níbi tó jẹ́ wípé wàá ti ṣàṣeyọrí, tí wàá ti ní ìfọ̀kànbalẹ̀ pọ̀ wáyé eré, tó jẹ́ pé ẹ̀rùkù ò ní bá ọ mọ́. Ńgbà ọ bá ń ṣe àwọn nǹkan yẹn, wàá kàn mọ̀ wípé ńgbà ọ bá parí ẹ̀ fún ara rẹ gan ni ọ̀fun rẹ yóò máa dá tòlótòló pé mo fẹ́ lọ lé lọ sinmi. Yá gbàdúrà. Ntí mo lè bá ọ sọ lórí ọ̀rọ̀ ìṣòro ibùgbé àìní ibùgbé àtòkèwá òní tó túmọ̀ sí. Tó bá di fọ́nrán mi, màá máa ṣàlàyé àwọn nǹkan tó o nílò láti ṣe àti ìdí tí o fi nílò ibùgbé yẹn. Bàbá mi àti Ọlọ́run mi, ògo ni fún orúkọ rẹ. Jẹ́ kí àwọn àyànfẹ́ yìí, jẹ́ kí wọ́n ṣe àwárí ibi tí o fẹ́ tó ti ṣètò fún wọn, kán yé ráre kiri ìgboro ayé. Bàbá mi, jẹ́ kí ọ̀rọ̀ yìí ó yé gbogbo àwọn tó ń gbọ́ mi o. Ògo ni fún orúkọ rẹ. Jésù Kristi Olúwa wa. Àmín.